kati nga dale ni Ọ̀rúnmìlà ojú Ọ̀rúnmìlà na di da ogun kati da amamoro joba kana ti ele si bile ken kati an fa da ni dara ko le to lo gbe la ito ma derun Message from Mefa to the people of Ile-Ife and Nigerians as a whole. Yes, the only that came this year was Ilé ibi táwọn yẹn ń kọ́. Bàbá máa sọ Yorùbá náà ṣùgbọ́n tá bá ka English àtúnkà ti Yorùbá ẹ̀ pé ròyìn méjì là ń sọ. So what is the message from Mefa to the people of Ile-Ife and Nigerians as a whole? Yes, the message that we got this year is known as Uturafu. Uturafu brought a lot of good message for the people of Ile-Ife and the people of the country as a whole. As a matter of fact, Ifa tells us that most of the things that we've been looking for this year, we're going to get it. So it was a very good wedding. Ẹ ṣé bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ fẹ́tẹ̀fẹ́tẹ̀ tẹ̀ tí ń sọ látàárọ̀ ẹ̀yin afẹ́kẹ́ ṣàlàyé fún wa kí ni iṣẹ́ tí Ifá tó rán sí àwọn ènìyàn ìlú Ilé-Ifẹ̀ àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lọ́dún. ẹ dápẹ́jọ Ifá ránṣẹ́ sí bàbá gan ọ̀nà rẹ̀ sàkọ́lọ̀ jẹ́ kí mọ̀lẹ́kùn ọmọ aláyọ̀ ọmọ àbọ̀láyọ̀ gbogbo tó bá béèrè láti gbogbo tí olóògbé àwa ni ìbẹ̀rẹ̀ bí àwọn ẹlẹ́sìn Kristẹni àti ti ní Mùsùlùmí ṣe ń gba olídé tí wọ́n ní olídé ìjọ kan tí wọ́n yà sọ́tọ̀ àwọn náà fẹ́ ọjọ́ kan kó yà sọ́tọ̀ fún wa fún gbogbo ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí a mọ̀ pé ọjọ́ ìṣẹ̀ṣe ni ọjọ́ yìí jẹ́ ó jẹ́ nǹkan tí a fẹ́ kí ìjọba kò ní fún wa. Tí máa fẹ́ gbogbo yé ní àbí Monday. ẹ̀yẹ náà torí eléyẹmí wọ́n náà máa ṣe ní iṣẹ́ ní ọ̀dàpẹ̀jọ ọ̀bá kù díẹ̀ káàkiri bá ní gbé torí ojú ọ̀nà bá bẹ́ẹ̀ ṣe bàjẹ́ ọ̀nà máa tọ́kú ọ̀bá kù díẹ̀ káàkiri kù wọ́n náà ti bọ́ iṣẹ́ wa nìyẹn iṣẹ́ wa nìyẹn akọ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ báyìí kọlọ́rì ta lọ́kọ̀ rẹ̀ sọmọ òkèèrè tá a ṣe ẹ̀dẹ́jọ mọ́ ilé oníyàrá ìlú òkèèrè náà ààrẹ mi mú ọ ojú ẹ̀dẹ́ ọ̀fọ́ etí ẹ̀dẹ́ òdi ojú rẹ̀ ní ọ̀fọ́ etí ẹ̀dẹ́ òdi wọn máa jẹ báyìí lọ́ máa bá pàdé ọ̀nà pàdé máa fọ́ jẹ múra sí o ṣàdémọ́. Ṣé ká ṣe níta? olórí o gbogbo àìbágbé olórí bọ̀sẹ̀ kámọ̀ fi dá gbèsè àríkọ̀ọ́kẹ́ wọn sẹ́ni ọba alẹ́ ìjọ dáadáa gbèsè olórí very good. Too good. Very good. Very good. He also says that it's a big compromise. Tengo 6 años ya viniendo a Ile-Ife. It has been coming. It has been coming to Ile-Ife for the last 6 years. Tengo ya muchos años indagando en estudiando. He has been studying and investigating his religion for many years. Y ha llegado a and he has finally come to Ile-Ife to searching the truth. Y nos hemos dado la tarea de llevar el contacto a Latinoamérica. Él ha
has feel the mission of extending this religion to all Latin America. Para que la gente de Latinoamérica conozca la cuna, la raíz de los Barichas. So people in Latin America will know the roots of this religion and this culture. Y que el mundo se entere que tenemos un representante en la tierra de Oromila como es el Ara Babayé. And very important is this mission to let everybody know that there is a representative of Oromila on earth, that is Ara Babayé. He's the son of Esa significa el hijo de Moisés. Do you practice Ifa religion over there? Or do you define for people? Yes, está preguntando que como eso significa el hijo de Oromila, que si practicas la religión y si también consultas a otras personas allí. Dile que tengo más de 1000 personas que son más de 1000 babalaos y más de 1000 Iyalifá. He can tell you that by now he has more than 1,000 initiated babalaos and more than 1,000 initiated Iyanifás in Latin America. En Venezuela tenemos un templo que se llama el Beorishaoko. In Venezuela has a temple called Be Orishaoko. Y de hace muchos años lo han visitado africanos. And from various years ago, important personalities of this religion has visited the temple. Y ahorita el 15 de junio va a la Ara Babayé por segunda vez. And on the 15 de julio. on the 15th of July, he will have the pleasure of receiving Ara Babayé for the second time in Be Orishaoko, Venezuela, Con algunos representantes de otros orichas. with other representatives of the main orishas in this religion, Para seguir llevando esa información de la religión yoruba. with the intentions of continue extending the information of this religion to everybody. Ya tengo más de 10 años consagrando personas como se hace en el IFE. He has more than 10 years consecrating people in the style of Iyanifá. Y ya verificado por Guabarapa y sus hijos que ya nos han visitado mucho. Already verified by Baba Ara Babayé and his Omos, who have been there and have seen and have been witnesses of what he does in Be Son Orishaoko. testigos del trabajo que hemos venido haciendo. They are witnesses of his work. What is the name given to him by Ifa? ¿Cuál es el nombre que te ha dado Ifa a ti? Ifato Itaniji. Ifatokun Itaniji. Ifato Y Itaniji es por la consagración de oro. Itaniji comes from the consecration of Oro. Oro initiation. Ifaniji. Itaniji. 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 Ifatokun. Ifatokun Itaniji. Ifato Ifatokun. Itaniji. Y orden de Ifa es His Odu Ifa is in When do you normally celebrate your Ifa festival? ¿Cuándo se celebra tu festival de Ifa? ahorita el 22 vamos a tener la dicha de tener Ara Babayé. 22 de julio. 22 de julio. On the 22nd of July, he will celebrate his Ifa festival and will have the pleasure of having Baba Ara Babayé right there, celebrating with him. Y tenemos una página que es www. Yeah, if you want to have much more information about what he does, you can visit his webpage, which is www.edibere.com.ve. VE for Venezuela. Do you have a pen? Yes, of course. Ahí lo tienen. Oh, it's already written over there. Okay, it's there. There's Y ahí está toda la información de nuestro trabajo. In his webpage,
find all the information of what he's done in the major events he has participated in and all his initiations, as well as the list of all his babalaos,